tadharunna alihatakum. ó ní gbólóhùn tí wọ́n ń sọ tí mo gbọ́ lẹ́nu wọn làwọn ò lè fọlọ́hùn ọba àwọn táwọn ń sin lẹ̀. wọ́n dá àwọn kan sẹ́yìn àwọn bọ̀ǹdọ̀rù kù kódà bí wọ̀ èèyàn lásán kan bá sí ìlú débẹ̀ tí wọ́n bá hi ọ́ torí gbogbo ọbẹ̀ ní security wà wọ́n sọ sẹ́yìn ni àṣẹ pip ọwọ́ àwọn àjọ gbòǹdì àríkìámọ̀ náà bọ́bá díjọ́ gbòǹdì àríkìámọ̀ pip ọwọ́ ibo ni pip anábìlọ́jọ́ òun lọ ní ọjọ́ tí ò ní síbògì gbogbo ẹ̀dọ́ ọlọ́run kò ṣe lè wọ́n tó inú òrùn ni wọ́n wà. ibi tọ́jọ́ wo ròde nu o báwọn bàbá wa ìmáàmù tí wàá jòkó yìí táwọn àgbàlagbà jòkó yìí ọlọ́run wàá jòkó ànábì ó jòkó ibẹ̀ làwọn màláíkà náà wà àyè vip nu. ọwọ́ á ní gbogbo àwọn tó wá tò sóòrùn bí wọ́n ti pọ̀ tóun tàdé lọ́wọ́ kọ́kọ́ ké sí ẹni tó lọ́wọ́ kọ́kọ́ ké sí lóòrùn pé ìwọ kúrò lóòrùn máa bọ̀ wá bò di. ó ní ìmáàmù ní àdìlú. ó ní ìmáàmù onídéédé ìmáàmù àdìlú ni à ń lò sí pọ̀ àmọ́ àmọ́ mọ́sáàsì la fẹ́ lò làwọn àfáà wa ní òkè. ẹni tó bá mú ìmáàmù rẹ̀ àdìlú tó bá wà láyé vip ẹni wá ṣe sábà bíi ìmáàmù tí ń ṣe àyùwà náà sún kọ́. ẹni tó bá ṣe sábà bíi tí ìmáàmù fi ń rí àyùwà náà sún ṣe tóun fi wá wà ń fi ip níjọba ìdá kíámà àṣebẹ̀ lẹ́ni ìyẹn náà wà ìwọ́ọ̀dù rẹ̀ ní pé tó bá dàlì kíámà ọlọ́run bọ́dọ̀ ń bá ń pìkì àwọn èèyàn tí wọn náà bá wà lórun jọ náà yóò ní ẹ̀ bá ń pe Tóyìn ẹ̀ bá ń pàjù Tóyìn kókò lórun ó ti ní àṣírí kan pẹ̀lú àkọọ́lẹ̀ ànábì tó pé máa ń bà ní. lillahi masjida. ànábì ní ọlọ́run yẹn tó bá mọ mọ́sálásí fún mi bó ṣe máa yìí. yusikaru lahu fihi. wọ́n wá gbé kalẹ̀ wọ́n wá ń dárúkọ èmi ọlọ́run ọba ń bẹ̀. badallahu lahu mithlahu fil jannati. irú tó gbélé mi lọ́wọ́ tó kọ́ kalẹ̀ yìí èmi ló sì sọ màláíkà sẹ́ẹ̀rì bí tó ń ṣe bó ṣe ṣe wù ẹ bá ń ṣe dèédé ọ̀kan fún un ní àlùjánnà. àkọ́kọ́ àdúrà mi àwọn tó bí ọ tẹ tara wọn jáde àwọn tẹ tara wọn jáde àwọn tẹ tara wọn jáde ládìí tẹ ṣe yìí ọlọ́mú bá wọn láti kíámà. ọmọ bá wọn láti kíámà. ládàá tẹ ṣe yìí ọlọ́mú bá wọn láti kíámà. la tadharunna wadda. gbogbo ń tọ́fẹ́ máa kàkà lẹ̀ yìí wadda òsàkánì. wala suwa'a. òsàkánì. wala yagusa. yagusa òsàkánì. wa yahuqa. yahuqa òsàkánì. wa nasra. nasra òsàkánì. wa qad adallu kathira. gbogbo ń tọ́ kàkà lẹ̀ yìí pátá ni wọ́n wá kọ́lé fún wọ́n kọ́lé fún ilé ọ̀sà ni wọ́n kọ́lé fún wọn kọ́ mọ́sálásí ọlọ́run léyìí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ yà sí mọ́sálásí ẹ sórí ilẹ̀ wù di ilé ọ̀sà ọlọ́run ni ẹ ti rù lánàá tó ga. mímọ́ àkàtì àti ìhòòhò ògbóríkìlù náà. ọlọ́run ní mistake tẹ́ ẹ ṣe nu ọlọ́run tó fẹ́ ṣe mistake wọn mo pẹ́rìsì wọn nígbà tí ó wà pẹ́rìsì wọn kí ló pẹ́rìsì wọn ó wà fomi tún fánù pààyè rẹ nígbà tí ó wà fomi tún fánù pa gbogbo ayé rẹ kò wá kù kò sẹ́kù kama lórílẹ̀ ayé ọwọ́ àfilẹ̀ lọ́jọ́ gbéjà níjọ́ tí ó nà rẹ̀ padà báyé ṣe parẹ́ tó ojú káàbọ̀ parẹ́ oníwàásù bá wà náà. àtúnṣiríkì bí ìṣẹ́yìn àwọn ẹ̀tọ́ ìrìbẹ̀ tí àlìkọ́ ìfì wọlé bá ìmìíràn wà lóka èsùjò. Ibrahim adé tó wá fẹ́ jíṣẹ́ Ibrahim fẹ́ jíṣẹ́ ọlọ́run ló ti ṣe tó fẹ́ jíṣẹ́ ọlọ́run ní bàwánà. Ibrahim makana al-bayti. wọ́n wá fi hàn Ibrahim ọ̀kan kan bẹ́tìlì àtìkì omi ti parí rẹ̀ àmọ́ kankan òjò parẹ́ torí pàtàkì mọ́sálásí wọn wá wọ̀ tọ́lọ́wọ̀n bá wa sọ. Allah tusiriki bi shay'a. ọlọ́run ní tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ tí mo fi pa wọ́n rẹ́ ẹbọ ni wọ́n ṣe ẹ gbọ́dọ̀ ṣe ẹbọ márátòní. wa tahiri bayti wàtọ́ hirbe ìtìyà. àwọn àfáàní ìtọ́ bá mọ́ lọ́hùn ṣe ìtìsáàbù kankan síra rẹ̀ ó ti dàpọ́nlé fún kan náà. ọlọ́run ló ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ tọ́ hirbe ìtìyà. ilé mi ọlọ́run ló pinnu rẹ̀ pé mo fẹ́ kẹ́ ẹ bá mi mọ́ ilé mi gbogbo ntọ́lọ̀ ń bá ti ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ ó di nǹkan àpọ́nlé ntọ́lọ̀ ń bá ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ ewu ti bẹ́ẹ̀ ní kẹ́ ẹ fojú rẹ́ náà rẹ̀ èyí ọba ti ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ tẹ́ bá ti fojú náà rẹ̀ yọ bàyí jà ni
ìfojúrí náà ń tó ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ lọ́jọ́ sọ pé wà sáàmùsì wà dùhà. wàdùhà wàlùkọ́mọ̀rì ìdá tàlà ọ̀nà wọ́n bá bọ̀ wọ́n sọ máa wà máa bà náà wàládì wà máa tọ̀ á nọ́ọ̀sì wà máa sà wá balẹ̀ àmà àbújúra àtẹ̀kùwà kọ́dí àbúlà àmàṣàṣà kọ́dí kábà àmàṣàṣà kàṣàbà sàmúdù bìtọ̀kì wá ẹtí ń bá àṣàṣkọ́ àbàkọ́ lọ́la Rasulullahi nàkọ́tà láì wà sóbóyà. Nàkọ́ farabalẹ̀ ẹran pọ̀ àmọ́ tó fi lè mú pé rànkúmì mi ni eléyìí. Nàkọ́tà láì. Wọ́n ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ tí wọ́n sì wọ́n tọ̀sí rànkúmì báyìí dé ọ̀pọ̀ àwọn rẹ̀. Bàdàbàdàbà lẹ́yìn rọ̀bù. Ìwádìí ọjọ́ ti lọ. Ìtumọ̀ fẹ́ lò ní pàtàkì bí mọ́sálásí bí kíni bó ṣe tó nìyẹn Ọlọ́run fún rẹ̀ lọ́ka mọ́sálásí kún. Tí máa lọ́kà kún lè rè pé lè mi ni tó bọ́ wá rí bẹ́ẹ̀ àǹfààní wò la fẹ́ rí bí mọ́sálásí. Akọ ló ṣe ní gidi yìí torí ẹ̀kọ́ kalẹ̀ kí láǹfààní ẹ̀ àǹfààní kan ṣo la fẹ́ rí bẹ́ẹ̀. A lè máa lò fún ẹsẹ̀ àdìkọ́ ẹsẹ̀ gbá ìsà a lè lò àmọ́ kí láǹfààní kan tá a fẹ́ rí tọ́nà ní àtòrí ẹ̀kọ́ mọ́sálásí tó yí dùsù fún. Unity kọ́mi wá dà lọ́lọ́ ní àtòrí ẹ̀kọ́ mọ́sálásí nítorí tí wọ́n dà ọba ti sí má a sí ìjọ tí mọ́sálásí bá ti ṣẹ́kù lórí ilẹ̀ yìí àwọn ẹ̀dọ́ máa ṣẹ́kù ìjọ tí a bá ti di mọ́sálásí wó àwọn èyí ò tán ìtọ́ fẹ́ ká mú bẹ́ẹ̀ unity yẹn ló fẹ́ mú ní pé gbogbo mùsùlùmí fún lọ́sọ̀rọ̀sì àǹfààní kàràkàrà àyà 46 ọlọ́ọ̀ni ẹ̀ sọ́ra o ìtẹ́ sọ́ra fún ni yí pé tí unity bá fi lè lọ lọ́wọ́ yín tí unity bá tán láàrin yín tó bá fi bọ́ ẹ̀ sí mọ́ ọlọ́run aṣọ fún ànábì mọ́sáàsì kan wọ́n wá kọ́ láyé tó tún dàbí yìí lọ wọ́n kọ́ mọ́sáàsì kan ní Madina ó dàbí lẹ́yìn lọ kódà ànábì promise wọn báyìí tó yìí ṣe kọ́ yìí náà ni ànábì ní ìbò àti wọn bá ti dé kí lọ́lọ́run bá wí ọlọ́run ní látẹ̀kùn látẹ̀kùn fi abàdà ọlọ́run ní irú mọ́sáàsì wọn má dùn bẹ́ẹ̀. wàlẹ́dì iná dákàtú masidi dáàdì rárá. masidi dirar mọ́sáàsì yóò kó nira bẹ́rẹ̀ àlù yóò kó nira bẹ́ẹ̀ bí. wà kú fura. yóò máa dágẹ̀ fèrè lẹ̀ láàrin ara yín. wà tẹ̀fùrí tó ń bẹ̀ iná mu'minina. tẹ̀fùrí kò bẹ́ẹ̀ nà mu'minina mọ̀ fẹ́ lò. mọ́sáàsì ẹ bá kọ́tí ọba mú unity wá ọlọ́run ní gba mọ́sáàsì náà. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم. nítorí unity mú jọlá lógún lọ́lọ́fin ní ẹ̀tẹ̀lé mi. ورسوله ẹ̀tẹ̀lójíṣẹ́. ولا تنازعوا. ọlọ́run ẹ má tún kẹ́ ẹ má ṣe yẹ́lẹ́yẹ́lẹ́. فتبطلوا وتذهب ريحكم. tí ọba ti sí unity mọ́ láàrin ara yín tẹ́ bá ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ rí òkun ti bẹ̀ wọ́n ṣàtẹ́gùn agbára yóò dọ̀lẹ́. wasibiru. tẹ́ ẹ bá ti ṣọ̀kan mọ́ bẹ́ẹ̀ sẹ́ ló kẹ́lẹ́ jáyàtì tó tẹ́ ẹ bá ti ṣọ̀kan mọ́ wọ́n gbé ẹ̀yìn tẹ̀ wọ́n fi gbé lẹ́yìn ẹ̀ẹ́dọ̀mọ ẹ̀yìn padà. unity lọ́lọ́ ní àtòrí ẹ̀kọ́ mọ́sálásí tá a bá kọ́ mọ́sálásí báyìí tó ń ti wá kọ́ yìí ẹ̀sán kí làwọn gbà ń bẹ́. ìdílù gbọ́nù ọlọ́run ló di ilẹ̀ yìí bó ti fẹ̀ tó gbogbo lẹ̀ ibo lọ́dẹ àjù bẹ́ẹ̀ ìdílù náà ló wọ̀ mọ́ ìdílù dúró yẹn lọ bá ní káyọ̀ tọ́lọ̀ ń kó àkóso sámà àtìlẹ̀ fún òun ọmọ ń bọ̀ dọ́dọ̀ mi kàyí nígbà tí wàá ní ọ̀dà àjù lórí ilẹ̀ lórí ilẹ̀ ọlọ́run ní òun ọmọ ẹ jẹ́ káwọn òbí ọlọ́run ń bọ̀ òbí ọlọ́run lọ́wọ́ padà sọ́dọ̀ ànábì ọlọ́run láyè tí fi dáa jù lórí ilẹ̀ òun mọ́sálásí gbogbo ibi tí mọ́sálásí bá wà masajidullah àyè tí fi dáa jù lórí ẹ̀ ni kọ̀ wá sí bí nǹkan bá rí bákan yóò ní dídú kí wàá ní ìdàkejì ayé wọ́n lọ́wọ́ burú jù ọlọ́jà gbogbo bí ọjà bá wà òun ló burú jù. àtẹ̀rí àyè tó lágbára jù tí a bá wá kí ni pàtàkì mọ́sálásí kò sí pàtàkì kankan lára mọ́sálásí bí ọba tó pàtàkì ẹ̀. ibo ni ó ti pàtàkì ẹ̀ ibi tó ti pàtàkì ẹ̀ ni yí pé àwọn tí wọ́n ṣiṣẹ́ mọ̀ àwọn ṣiṣẹ́ làákàyè àwọn ń wádìí ìmọ̀ ni làwọn wá ní
kọ́ńtínẹ́ǹtì méje ọ̀kan wá tẹ̀rì ọ Paris etí màá gbé wá fún wa nù kí ni ìdí tó fi Paris wọn ò rí ọlọ́run padà dóye wa pé ìtò fi Paris torí mọ́sálásí ni. ọ̀rọ̀ bàdà bisimilayi rahman rahim torí àkókò ọlọ́run wọ́ bọ̀ nígbà tọ́ra tó dé tọ́ra Nuhu níṣẹ́ bàdà bisimilayi rahman rahim arsalna ila qawmihi. àní àṣírí kọ́ mọ́tà mi ń kọ́bílẹ̀ ayé àti àwọn ọmọ sábù ní alímù. ní wọn bá bọ̀ bẹ́ẹ̀. qala ya Nuhu rabbi. ó wọn bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n á lù ọ́ Nuhu. qala Nuhu rabbi innahu asani. Nuhu wá rìpọ́tù.